Àgbà kì í ṣòro bí ewé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ mà káalẹ́ o. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Gbogbo ẹ̀yin màjèṣí àdúgbò, gbogbo ẹ̀yin màjèṣí inú ilé gbogbo yín mo kí o. Ta ní jẹ́ màjèṣí? Ìran ọmọ wẹ́wẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ o. Ọmọdé inú ilé yìí ò ní kú o. Obìnrin inú ilé yìí ò ní kú o. Ọkùnrin inú ilé yìí ò ní kú o. Baálé eléyìí ò ní kú, ìyálé eléyìí ò ní kú. Gbogbo ẹ̀yin màjèṣí ọ̀dẹ̀dẹ̀ yìí ẹ̀ ní kú rèwerèwe o. Gbogbo ẹ̀yin ìyá wa tí ẹ wà nú oyún ẹ sọ̀kalẹ̀ láyọ̀ o. Àdìtúlà adìyọ̀, ọmọ aráyé ò ní rí yín dì o. Wẹ́rẹ́ báyìí la gbọ́ o, torí pé ẹnìkan kì í fi ọ̀bẹ gbẹ̀bí ewúrẹ́, ẹnìkan kì í fi ọ̀bẹ gbẹ̀bí àgùntàn. Bí ewé ṣe bọ́ lára igi tí ènìgi lára, oyún ò ní níyín lára o. Wẹ́rẹ́ báyìí lẹ́ bí o. Èmi ọmọ yín náà ni o. Lúkúmọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ìwọ tó gún ilé yín ń bẹ lọ́wọ́ rẹ tó ní ogún ilé bàbá rẹ ò ṣeé fi lẹ̀, ìwà náà ní rógún ilé bàbá ẹlòmíì dùnú. Ọgbọ́n ọlọ́gbọ́n là á fi sọgbọ́n o. Ọgbọ́n ọlọ́gbọ́n àmọ́ aya ló fi sọgbọ́n kọ́ bá lè yẹ ni. Ìní a máa sọ fún wa pé dúkìá Ọlọ́run èló ló fẹ́ ná o. Àwọn kankan ń bẹ nínú ìrìn àjò ẹ̀dá tó jẹ́ pé ó ti gba ìmọye mílíọ̀nù dànù lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n á parọ́ fún wọn pé ọwọ́ ayé ni, ayé ló ṣe kinní kan, ayé ló ṣe kinní kan, tí ò sì rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àrùn ara lásán ni. Àrùn ní pa mí mọ́ kí n pa ọ́, fi mí hàn kí n fi ọ́ sílẹ̀. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé tí nǹkan bá ń ṣe ni ta bá bò ó mọ́ra, nǹkan náà ni ó pa ni. Ṣùgbọ́n tí nǹkan bá ṣe ni ta bá ké gbàjarè síta pé ẹ̀yin èèyàn gbà mí báyìí ń ṣe mí wá ní àá ìbéwé tí ń bẹ lẹ́yìn kùlé ilé rẹ̀ yìí lọ́ọ́ jà tó ṣe báyìí èèyàn bá rí tùsílẹ̀ lọ́wọ́ àìsàn tí ń ṣe ni. Ẹ̀sìn lẹ́lòmíì gbé lórí ni òjò kúrò nínú ìṣòro tí ń ṣe látijọ́ yìí o. Ìwé lẹ́lòmíì gbé lórí ni òjò kúrò lójú kan náà o. Nǹkan ò lè máa ṣe èèyàn nísìnyí kí wọ́n gbé ọ̀rọ̀ ọsibítù kan mọ́ á béèrè ní ọsibítù pé ẹ dákun ọsibítù tẹ́ gbé mi wá ṣẹlẹ́sìn mùsùlùmí lọ́kọ ni àbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí kọ́ máa pé ṣẹlẹ́sìn ìbílẹ̀ ló kọ. Allah ń sọ̀rọ̀ nípa àlàáfíà ara, ọ̀rọ̀ àlàáfíà là ń sọ yìí. Ẹ gbọ́ mi, ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ fìdílé nǹkan o, kájọ kọ́gbọ́n nínú ọgbọ́n àwọn bàbá wa yìí. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé.
ẹ rí àwòrán tá à ń wò yìí ẹ wò ó dáadáa àwọn ìyá wa ń pè ní Osun Osun ṣé wá rí Osun yìí kí ni wọ́n fi ṣe Osun èèpo igi ni kí ni mo pè é èèpo igi àwọn ìyàwó gun wọ́n lọ̀ ẹ gbádùn mi oṣù kan bẹ wọ́n ń pè ní oṣù búkẹ ọ̀kan bẹ à ń pè ní oṣù àdò oríṣi méjì lóṣù yìí ó wúlò fún àìmọye nǹkan ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ nǹkan ìbílẹ̀ wa a kì í kà á kún èyí tí èbó bá gbé lé wa lọ́wọ́ tó jẹ́ dírọ́ọ̀gì kẹ́míkà òun la kà kún ẹ ran àwọn oníbílẹ̀ náà lọ́wọ́ kí wọ́n lè gòkè àgbà gbogbo ẹ̀yin tọ́lọ́run bùkún ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ọlọ́run fún wọn ní ìmọ̀ ìjìnlẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ bá a ti fi ẹ̀rọ òyìnbó tá a fi pòdúsì ẹ̀ jáde ní yanturu òun ni ò sí o. ṣe rí tí èèyàn bá ẹlòmíì ti wà nínú pọ́wọlé ọkọ láti ọdún tó ti pẹ́ àrùn ara lásán ní ìṣe o ọba lọ fi ẹ̀sìn jírò ẹ̀ sínú ìgbèkùn wọ́n lè pé ẹ̀sìn àwọn làwọn ò gbọ́dọ̀ ló nǹkan kan nǹkan tí sì ń ṣe é kèé ṣe nǹkan tó na lówó o àrùn ara lásán ni tí nǹkan oṣù obìnrin nǹkan oṣù ẹ̀mọ́ wọ́n ń pè ní nǹkan oṣù píríọ̀dù ẹ̀tọ́ wọ́n ń pè ní píríọ̀dù menstruation tí máa wá lóṣooṣù tí ó bá wá dáadáa tí bá ń wá tí ń dúdú tí bá ń wá tí ń lami tàbí tí ń wá tí ń ṣe ségesège inú òde yìí lẹ́lòmíì wà ní òtí rọ́mọ bí látọ̀dún tó ti pẹ́ o àrùn ara lásán ni ọyẹ ẹ lọ mú gègé yín ẹ mọ wọn ń pè ní gègé báírò ni wọn pè bẹ́ẹ̀ ọyẹ ẹ lọ mú gègé yín kẹ́ ẹ fi kọ. ẹ ti wá gègé yín sí tòsí àti ìwé tẹ́ ẹ kọ sí. ẹ mọ̀ pé mo sọ wípé oṣù yìí oríṣi méjì ni oṣù àdò àti oṣù búkẹ́. bó bá wù yín ẹ lè wá oṣù méjèèjì tó bá wù yín ẹ lè wá ẹyọ kan nínú méjèèjì ṣùgbọ́n tẹ́ bá rí méjèèjì lọ́dà oṣù àdò àti oṣù búkẹ́ ẹ wá kẹ́ lọ lọ́múlọ́mú ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ẹlẹ́yìn ọ̀la pòròpórò ọkà ewé pòròpórò èyí tó pupa dáadáa òun ni kẹ́ rà tọ́pọ́rọ̀ dòdòdò òun ni kẹ́ rà ẹ gún ibi ń da jù tẹ́ ẹ bá kó fẹ́ràn tó bá ba yín lọ òun lọ tí ó kùnà dáadáa ju kẹ́ fọwọ́ gún lọ. ẹ wá ewé ọsàn wẹ́wẹ́ ẹ gún papọ̀ ẹ kóhun náà sẹ́gbẹ̀ẹ́ kan. ẹ gbọ́ ewé òrúwọ tá a máa fi ṣoògùn bà ní o tá a fi ṣàgbóbà òun náà ní o ewé òrúwọ pẹ̀lú egbò
igi òrúwọ ẹgún méjèèjì papọ̀ ẹ̀kọ́ òun náà sẹ́gbẹ̀ẹ́ kan. ẹ wá ìyèrè yọ pọ̀ díẹ̀ ẹ sì wá kànáfùrù yọ pọ̀ díẹ̀ ẹ lòun náà lọ́múlọ́mú ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ti lọ lọ́múlọ́mú ẹ ti kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá egbò akọgùn ṣé rí akọgùn yìí ìtàkùn ni ṣé rí ìtàkùn rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ní egbò rẹ̀ gangan bẹ ṣé rí egbò rẹ̀ wú dúdú tẹ́ ẹ bá rí egbò rẹ̀ òun ló dáa ju ìtàkùn rẹ̀ lọ egbò rẹ̀ á máa doṣẹ́ dáadáa ìtàkùn rẹ̀ náà máa ṣiṣẹ́ òun náà máa ṣiṣẹ́ ọ̀yá ẹ lọ gbogbo ẹ̀ papọ̀ ẹ ti lọ ẹ fọ̀rọ̀ ẹ gún kẹ lọ gbogbo ẹ̀ papọ̀ kẹ wá sá dáadáa ẹ sá lóòrùn kó gbẹ ẹ tún gbé fẹ́rọ̀kẹ́rọ̀ ọba yín tún lọ ẹ wàá bù sínú ọsàn wẹ́wẹ́ tẹ́ bá ti dà á sínú ẹ lè ra ọsàn wẹ́wẹ́ 1 litre táwọn ará Àkútọ̀nù máa ń pè ní lítìrì kan làwọn pe lítà ẹyọ kan lítìrì kan ẹ dà á sí tẹ́ bá ti dà á sí ẹ gbọ̀n dáadáa báwọn ará Àkútọ̀nù ti wínú wọn ní ẹ gbọ̀n ẹ ṣéèkì ẹ dáadáa ní jẹ́bẹ̀ ẹ mí pọ̀ dáadáa tẹ́ bá rẹ sínú àgbo yìí lónìí ẹ nílò lónìí ẹ yóò tó bí ijọ́ kejì síjọ́ kẹta yóò ti toró dáadáa. Ẹ dákun ẹ foríjì mí ó ní káwọn akọ́nú káwọn bílálà ń bẹ ń bẹ tá a lọ̀ mọ́ káwọn bílálà wà ń bẹ tá a lọ̀ mọ́ torí àáka ògùn kó pé ni. káwọn bílálà tẹ́ ẹ lọ̀ mọ́ yìí tẹ́ ẹ lọ papọ̀ mọ́ lọ́múlọ́mú bí ò sí káwọn bílálà ń bẹ kò pé ọmọ ṣiṣẹ́ o ṣùgbọ́n nù wádìí tá a ṣe lọ́dọ̀ àwọn àgbàlagbà ni pé kíṣẹ́ rẹ̀ ó fi lè tètè yá kó lè tètè yoró ẹ gbọ́ mi a ṣèwádìí pé tí ọba sí káwọn yìí ń bẹ̀ ń kọ́ wọ́n ní èsì dandan ṣùgbọ́n tá a bá tún fi sí yóò tó èpé jù yóò jẹ́ kó lè yọ oró dáadáa lásìkò yóò sì lè jẹ́ kó tètè ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe tọ̀ ẹ̀yin kọ́ yìí ẹnikẹ́ni yìí wọ́n máa fi mu ògì gbígbóná pàápàá jùlọ ní ń da ni pé tí nǹkan oṣù rẹ̀ bá kú bíi ọ̀túnla tí bá ti fi mọ̀gì gbígbóná lẹ̀ báwo ni ó ti máa mọ̀gì tí wọ́n bá ti ní pọ̀ kọ́ máa bu síbí mẹ́ta sínú kókó làwọn ará Àkútọ̀nù ń pè kókó tí wọ́n bá ti bu síbí mẹ́ta sínú kọ́ọ̀bù yóò wá bu kókó funfun sí yóò wá gbọ̀n ọ̀pọ̀ dáadáa yóò mú tó bá mú yóò tún mú kókó lé lórí yóò fi wákàtí mẹ́ta lẹ̀ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá nísàlẹ̀ tí wàá ń bí ẹ̀kọ́ làwa á pè ẹ̀kọ́ gbígbóná tó bá bu síbí mẹ́ta oògùn yìí sínú kọ́ọ̀bù yóò á bu ẹ̀kọ́ bàbà kọ́ o ẹ̀kọ́ funfun ni o yóò bù lé lórí yóò jẹ ẹ̀kọ́ gbígbóná yóò wá mú yóò tún mú ẹ̀kọ́ gbígbóná lé lórí yóò wá fi wákàtí mẹ́ta lẹ̀ máa lò ó bẹ́ẹ̀ ní jojúmọ́ tó fi parí nǹkan oṣù ó fún mi lábọ̀ tí nǹkan oṣù rẹ̀ bá wá déédé tàbí èpo ti fẹ́ sí lọ yàtọ̀ sí pé èèyàn bá ti wà ní menopause chairman wọ́n pè ní menopause pé ọjọ́ orí ti gba nǹkan oṣù lọ́wọ́ ẹni ẹlòmíì láti 45 ní tí lọ ẹlòmíì tiẹ̀ kọjá bẹ́ẹ̀ kò tó lọ tí a bá ń lò ó yóò jẹ́ kí nǹkan oṣù ẹni kó má yọ̀ mọ́ kó má lami mọ́ kó má rùn mọ́ ó dáa gan ni tọ́pọ̀ wá jẹ́ pẹ́ni tó ní ọ̀sà bá ní ọgbẹ́nú tí ò lè lu ọsàn wẹ́wẹ́ kí lẹni tó ní ọ̀sà kí lòun ó fi lò ó ẹni tó ní ọgbẹ́nú kí lòun fẹ́ fi lò ó ń tiẹ̀. àwọn ọgbọ́dọ̀ tó tẹ̀dá àwọn oníṣàbọ̀rọ̀ fún ní ọjọ́ ìlú náà ìyá ni ẹ̀rọ tó máa sọ akẹ́yọ̀.
ṣe rí ẹni tó bá ní ọgbẹ́nú kó máa bu ẹ̀kún síbí oògùn yìí kó kàn máa bù sínú kókó funfun kó mì í pọ̀ kó rò pọ̀ dáadáa kó máa mú kó máa wulẹ̀ fi sínú ọsàn wẹ́wẹ́ tí ì sí òrombó mọ́ bó bá sì rí àdíṣoṣo kó dà á sínú ẹ̀ tó bá sì jẹ́ pé lẹ́yìn ẹ̀ lo àdíṣoṣo ṣàǹgbọ́ tó bá jẹ́ pé ilé yín ẹ̀ lo àdíṣoṣo máa lò ó ní gbẹrẹfu kọkàn máa fi mu ògì gbígbóná tó bá jẹ́ pé ẹ̀ bá làdíṣoṣo dà á sí àdúgbò ni wọ́n pè ní àdíṣoṣo àdí ẹ̀yàn ní yé àdíṣoṣo tó bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ wọn tà fún ọ ọba tí wọ́n fẹ́ ra àdí ẹ̀yàn èkejì yíyan kò wọ́n tà fún ọ wọ́n ta àdíṣoṣo fún ọ àwọn ará Akútọ̀nù wọ́n pè ní àdíṣoṣo àwọn ni wọ́n pè ní àdíṣoṣo ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wa ní Nàìjíríà wàá pè ní àdí ẹ̀yàn omi báyìí ni bí omi lòún rí òun sàn ṣé ń gbọ́ òun tó yàtọ̀ sí yẹn kò mo sì jẹnu gbogbo ẹ̀yin tẹ́ bá lò ó yóò jẹ fún yín o tẹ́ bá lò yóò jẹ fún yín o ó dé ní sórí Osun tó ń rọra ń wò yìí tó bá lọ tó lọ ẹfun obì tó ti bàjẹ́ tó lọ pọ̀ mọ́ dáadáa dà á sínú yín kó máa fi mu ẹ̀kọ tútù tí a bá ní ọgbẹ́nú Ọlọ́run ó dáwọ́lé ọgbẹ́nú náà yóò sì lọ dán wò yóò bá yín lára mu orúkọ mi ní Lukman ọmọ Àyándáré o bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà a kì í bá àmọ́ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp yín fún yín ní àwọn nọ́mbà márùn kan 3 jẹ́ ti Nàìjíríà 2 jẹ́ ti ìlú Kotonu tí ẹ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ó bá lọ ìsí lórílẹ̀-èdè Nàìjíríà tẹ bá pe nọ́mbà Kotonu mi tí ń bá lọ ìsí lórílẹ̀-èdè Kotonu àárín méjì yìí ni ẹ máa wá mi sí tẹ bá wá mi dé Kotonu tẹ bá mi mo ti wà ní Nàìjíríà tẹ bá wá mi ní Nàìjíríà tẹ bá mi ṣùgbọ́n kó tó lè wá mi kọ́kọ́ pe nọ́mbà mi o tí a bá jẹ́ pé ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé àbí lórí ìrìn àjò yín àbí lórí iṣẹ́ àbí lórí ọkọ wo lọ́dà ìyàwó wo ló sùn iṣẹ́ wo là á dáwọ́lé tọ́da wo là á dáwọ́lé tí kò bá ní ẹ kà sí wa á sọ fún yín ṣùgbọ́n kì í sọ̀fẹ́ o owó ni o ìjẹ́gbọ́ dáadáa báyìí kì í sọ̀fẹ́ o owó ni ṣùgbọ́n tẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group ọ̀fẹ́ ni ẹnìkan ò gbowó kankan lọ́wọ́ tẹ́nìkan bá ní ẹ mówó wá ẹ kà sí mi òpùrọ́ ló ń tọ̀ wọ́n ọyá ìfarabalẹ̀ kẹ́ máa gbọ́ nọ́mbà náà o nọ́mbà Nàìjíríà ní kọ̀fílẹ̀ +234 80 3298 3298 +234 80 3298 3298 fún àǹfààní ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ̀jẹ̀ ń yọ kóòdù kó ń bẹ 080 3298 3298 ẹgbàá kan sí +234 81 33 155 111 081 33 155 111 +234 80 890 38658 081 080 890 38658 ẹ má sì mí gbọ́ o 080 890 38658 ó yẹ gbọ́ ti nọ́mbà Kútọ̀nù +229 54 65 19 28 +229 54 65 19 28 nọ́mbà kejì +229 54 65 19 29 ayé wa o òní yẹ ẹlẹ́fún gbogbo wa o òjò ẹ̀rọ àkọ́tà sí ilẹ̀ olóore ẹnìkan kan kò ní tà sí wa o ilẹ̀ máa kọ̀ kìtì bò wọ́n oṣù olé ní bínú wa ilẹ̀ lánàá máa kọ̀ kìtì bò wọ́n
ajá ẹlẹ́ni bá nínú wa ilẹ̀ máa lanu pàkìtì bò wọ́n níbi ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí níbẹ̀ lásọ rẹ̀ ya mọ́ lára ẹni wá bá ní tiwa báwo ìyọ́ bá dúró sí níbẹ̀ náà ní kọ́ máa ya wèrè ire ire kàbìtì. Sọ̀rọ̀ tó alábàjá wọn gbọ́dọ̀ tó tẹ̀dá àwọn onísọ̀bọ̀rọ̀.